àwọn aṣeláàbì kan gún ẹ̀ṣọ́ Emir Sanusi ní ọ̀bẹ pa, òmíràn fara gbọgbẹ́ lásìkò tó ń bọ̀ níbi ìrun ọdún ìtúnu àwẹ̀ ìyá. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kánò ti náwó gan afurasí arákùnrin kan ẹni 20 ọdún ní àdúgbò Sharifai sí àhámọ́ lórí ẹ̀sùn pé ó ṣekú pa ọ̀kan lára àwọn ẹ̀ṣọ́ tó wà láàfin Emir tìlú Kánò. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ akọ̀ròyìnjọ ilẹ̀ wa Nàìjíríà náà ṣe gbé jáde, agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ní Kánò Abdullahi Kiyawa ló sọ èyí di mímọ̀ lọ́jọ́ àìkú Sunday nílùú Kánò. Kiyawa ní àsìkò tí ikọ̀ tó kọ́wọ̀ọ́rìn pẹ̀lú Emir Sanusi Lamido Sanusi kejì lọ kírun ọdún ìtúnu àwẹ̀ lọ́jọ́ àìkú Sunday ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní déédé aago kan kù 20 ìṣẹ́jú. Ọlọ́pàá ránṣẹ́ pé àgbà ìjòyè kan nílùú Kánò Alhaji Wada Iyakaku kó wá sọ ti ẹnu rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà. Kiyawa ṣàlàyé pé afurasí náà pẹ̀lú àwọn èèyàn mìíràn tí wọ́n ti na pápá bora ló fi ọ̀bẹ gún ẹ̀ṣọ́ Emir náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Surajo Rabiu. Rabiu sì ló jẹ́ ara ẹ̀ṣọ́ ojú ni alákànfin sọrí tó wá láti abúlé Sabon Títí Jaba tó sì jáde láyé nítorí ọgbẹ́ tó gbà láti ara ọ̀bẹ tí wọ́n fi gún náà. Ọmọ ikọ̀ ẹ̀ṣọ́ ojú ni alákànfin sọrí mìíràn Aminu Sulaiman ti agboolé Káfà Mata náà gba ọgbẹ́ lóríṣiríṣi tó sì ń gba ìtọ́jú nílé ìwòsàn Muritala Muhammed tó wà nílùú Kánò. Iléeṣẹ́ ọlọ́pàá ti bẹ̀rẹ̀ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà tó sì ti ránṣẹ́ pé àgbà ìjòyè kan nílùú Kánò Alhaji Wada Iyaku pé kó wá sọ ti ẹnu rẹ̀ nípa ohun tó mọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà. Iléeṣẹ́ ọlọ́pàá náà wá fìdí rẹ̀ múlẹ̀ pé òun ti gbẹ́sẹ̀ lé gbogbo ohun tó jẹ mọ́ ètò dọ́bà lásìkò ọdún ìtúnu àwẹ̀ tó sì ń lu aago ìkìlọ̀ fún àwọn arúfin pé wọn yóò fojú winá òfin tí wọ́n bá fi tako ìkìlọ̀ náà. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá wá tún ṣèkìlọ̀ lórí ìwà ipá jàgídíjàgan àtàwọn ìwà mìíràn tó lè dúnkokò mọ́ àlàáfíà ìlú pé òun yóò kó gbogbo àwọn èèyàn tó bá tàpá sí òfin ìdàlúrú sí àhámọ́ tí wọn yóò sì fojú wọn winá òfin. Bákan náà, iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kánò náà wá pàrọwà sáwọn aráàlú láti farabalẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n sì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aláṣẹ láti rí i dájú pé àlàáfíà jọba ní àwùjọ. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá, yóò sì dára fún yín. Ẹnìkan bí a léèrè bó ṣe simple tó, mo rí i pé dídáhùn rẹ̀ kí gbogbo èèyàn mọ̀ tá a fi dáhùn ó ṣe pàtàkì pọ̀. Àwọn èèyàn ní ìdí nípa ọ̀rọ̀ ọdún ọ̀sọ̀dún àgbàwẹ̀ ìkímọ̀ wá wà níbẹ̀ tó pàtàkì gan tó lóore gan tó jẹ́ kó jẹ́ àgbọ́yé gbogbo oníkálukú wa. Ẹ̀sẹ̀ lè pa àǹfààǹfà tó ṣẹlẹ̀ látara ọ̀rọ̀ ọdún ọ̀rọ̀ amóṣù tó mú kí àwa oníkálukú fẹ́ máa kọlura wa pé ta ni ó yẹ kó kéde ààwẹ̀ gan, ta ló yẹ kó kéde ààwẹ̀ gan. Èyí yìí a fẹ́ sọ lọ́nà tí yọgbà yé wa, ká fi ìfẹ́ inú lẹ̀ kó kálukú lo làákàyè rẹ̀, ká sì tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ ànábì. Ta ló yẹ kó kéde ààwẹ̀ fún wa? A mọ̀ pé nǹkan kan bẹ́ẹ̀ nù Islam tí wọ́n pè ní wàhúlul amúrí minkum, àwọn tí àṣẹ ń bẹ lọ́wọ́ wọn. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ pé àtiwù Allaha ẹ tẹ̀lé ènìyàn Ọlọ́run, wà àtiwù Rasula ẹ tẹ̀lé òjíṣẹ́, wa ulil amri minkum àtàwọn aláṣẹ àárín yín. Aláṣẹ wa, aláṣẹ inú ilé náà ní ọkọ, ọ̀gá rẹ̀ láláṣẹ ìlú bí ìlú wo lápèjúwe bí ìlú Ìbàdàn ẹni tó jẹ́ aláṣẹ ibẹ̀ ọ̀gá ló jẹ́ fún aláṣẹ agboolé, aláṣẹ agboolé ọ̀gá ló jẹ́ fún aláṣẹ fámìlì ẹyọkan. Àwọn ìyàwó tèmi, ọmọ mi, èmi mọ láṣẹ ẹlẹ́yìn lórí lágboolé wa, ọ̀gá wa lágboolé ọláṣẹ, nílùú wa ọ̀gá wa nílùú ọláṣẹ. Ẹ̀gbọ́n mi yé nìsín báwọn ló ṣe á lọ sókè. Aláṣẹ àwa mùsùlùmí in short, aláṣẹ àwa mùsùlùmí níbí ọ̀fíṣíálì tí kò rújú kankan ní orílẹ̀-èdè Nàìjíríà náà ni Sultanu Sokoto. Ẹni tó wá yẹ kó kéde ààwẹ̀ òun náà ni Sultanu Sokoto, aláṣẹ wa nù. So ẹni tó jẹ́ olórí àwa mùsùlùmí níbí, tá a bá ti rí ọba ju ìmáàmù lọ nínú Islam
àyàfi ká pé ọba yẹn kì í sọba tó pe Islam mọ́ra rẹ̀, kì í sọba tí ń bá wa dá sí Islam àbọ̀ nǹkan sọ yìí pé òun ò ṣe olórí fún Islam wọ́n máa declare ara rẹ̀. tòótọ́ bá jẹ́ aláṣẹ àwa mùsùlùmí nílùú, òun ìmáàmù wà lábẹ́ rẹ̀, torí pé dìpátímẹ́ǹtì kan nínú àwọn ẹ̀ka tí Islam gbé kalẹ̀ ní ìmáàmù, dìpátímẹ́ǹtì kan ni mùdírù ilé kéwú, dìpátímẹ́ǹtì kan òun náà ni mufti, dìpátímẹ́ǹtì kan òun náà ni gbogbo àwọn ẹ̀ka kọ̀ọ̀kan tá a jọ níyẹn bí ní ìsìn àyìn náà mójútó ọ̀rọ̀ zakat, dìpátímẹ́ǹtì kan ni madrasa, mùdírù bẹ̀, dìpátímẹ́ǹtì kan ni mọ́sálásí, ìmáàmù bẹ̀, dìpátímẹ́ǹtì kan ni darul iftar, mufti bẹ̀ tó jẹ́ lórí bẹ̀, dìpátímẹ́ǹtì kan ni lábẹ́ ọba tọ́jà láṣẹ lé mùsùlùmí lórí. so tí n bá fẹ́ máa kéde nǹkan tó pa wá pọ̀, á padà sí bó wọ́n ṣe máa ṣe látijọ́ wọ́n ti bẹ̀rẹ̀. a wà ní 1446 láwà yìí, ìyẹn 1446 years ẹgbẹ́ mi sìn tá a ti ń ka ìjẹ́ra. ẹnìkan kan ìkéde àwẹ̀, ẹnìkan péré náà ni ó kéde anáàlàmbí. ṣé ẹni tó rí oṣù lè kéde èèwọ̀? tó bá kéde àwọn èèyàn gan ò gbọ́dọ̀ tẹ̀lé àfàwọn òmùgọ̀. ṣé ìmáàmù lè rí oṣù kó kéde fún wa? rárá, àwọn òmùgọ̀ ló lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀. òun gan tó bá gọ̀, ìmáàmù, mufti, mọ̀dérù, àfà àgbà, kọ́dí tún wà, kàmí tó ní kọ́dí, gbogbo wọn abẹ́ ọba tọba léa lórí tọjọba ẹ̀sìn. tàbí sẹ́rẹ́bí sultan ṣe wà àwọn orúkọ tí ń jẹ́ yẹn orúkọ ìjọba nù, ìjọba Islam olórí gbogbo àwọn mùsùlùmí. yóò lọ rí rìpọ́ọ̀tì ni pé a rí o, wọ́n wà á ṣe ìsìbáàtú ẹ̀, wọ́n á wá àwọn ẹ̀rí sí pé àsólóòtọ́ lẹ́ni tí ọ̀parọ́ kílẹ̀ rí ẹ̀ àtàwọn nǹkan míì tí wọ́n gbọ́dọ̀ fi kún tí wọ́n kàn wọ́n fi balẹ̀ pé wọ́n ti róṣù lóòótọ́. òun ni ó wà kéde. so nípa bẹ́ẹ̀ ẹnìkan kan kò tó bẹ́ẹ̀ àti kéde yíké àti róṣù o. ọba lè sọ pé mufti bá ń kéde fáwọn èèyàn, kódà ọba lè sọ pé kọ́ọ̀dí bá ń kéde fáwọn èèyàn, ọba lè sọ pé imam bá ń kéde fáwọn èèyàn. ìyẹn ni pé aláṣẹ àwa mùsùlùmí ó lè rán èèyàn o. òun náà tó wá sì fẹ́ kéde tí ó sọ pé bàbá wa ọba gbogbo àwa mùsùlùmí, olórí àwa mùsùlùmí o, àwọn ni aràn mi o, wọ́n ní kí n kéde. fẹ́ ká máa sọ yí pé ńgbà sultan bá wà, sultan lókè ọwà òun ní àti mọ̀ pé òun ní máa kéde fún àtẹ́lẹ̀tẹ́lẹ̀, kẹ́nìkan wá gbé jáde ní ẹ̀sìn pé ṣé mufti kọ́ ni yóò kéde ni, ṣé ọfọ́nú ọmọ tí wọ́n pè mufti ni? abẹ́ àṣẹ ni mufti náà wà, bí ìmáàmù ni àbí àṣẹ, kọ́ọ́dí àbí àṣẹ, alamin àbí àṣẹ, alwakil àbí àṣẹ, alwazir àbí àṣẹ, gbogbo abẹ́ àṣẹ wọn wà, wọ́n lọ rí gbàṣẹ ni. ṣùgbọ́n kálukú ní ìsìn ìfẹ́ nú, ọlọ́ni wa man yushaqiqi ar-rasul ẹ̀ ń bá yapa sànàbí min ba'di ma tabayyana lahul huda, ó sì mọ́ ọmọ òdodo, wa yattabi' ghayra sabilil mu'minin, ìlànà táwọn mùsùlùmí máa tẹ̀lé, ọwọ́ ń tẹ̀lé ìlànà tí èsì tíya nuwallihi ma tawalla, ọlọ́run láàdá ọ̀dá rẹ̀ wa nuslihi jahannama, àwa jù ọ́ sínú jahannama. al-muslimun gbogbo mùsùlùmí pátá à ń tẹ̀lé ntí sultan bá pa láṣẹ. àwọn kan wá ní pé Saudi òun ló róṣù, àṣẹ ẹgọ ni ẹsẹ àfọnú báyìí. Saudi lè róṣù kó kéde nílùú ẹ, oṣù táwa ń lò bí wọ́n ń wà ní wọ́n ń wà kọsẹ ẹwà bó sí o, kọsẹ tí ọmọ gbóṣù lùtọ ọmọ wa oṣù o, kódà kó o tún gbọ́ dáadáa lọ wo lájínà tí àwọn ẹ̀ka tí sultan yàn kò sóṣù tí wọ́n yé sọ pé ó ti yọ gbogbo oṣù méjèèjì láwọn àbí mélòó ní oṣù kẹsẹ yàtọ̀ sí Ramadan mọ́kànlá yòókù wọ́n tún máa ń wà. wọ́n sọ Muharram, wọ́n sọ gbá, wọ́n sọ gbogbo tí è dé orí Ramadan, tí è dé ẹ̀yìn Ramadan kò sóṣù táwọn èèwà kì í ṣe Ramadan nìkan. Ramadan lọ́kàn gbajúmọ̀ nítorí pé gbogbo wa gbààwẹ̀ nú ẹ̀. so èké wọn sọ pé a lè tẹ̀lé pé Saudi làwà tẹ̀lé la fi gbààwẹ̀, bí ìgbà tí èèyàn bá fọ́nù ni, nígbà tí èèyàn bá fọ́nù ni a tẹ̀lé Saudi. nígbà tá a ti ní sultan bí kápá bá ní sultan bí tọrọ wa dàrú ẹgẹ́ nìṣẹ́ àlè máa fi ká má bàa máa
ṣe mistake tá a dẹ̀ ní lájínà tá a fẹnu kò sí tí gbogbo àjọ fẹnu kò sí pé gbogbo ala fẹ́ gbààwẹ̀ torí yídì kan náà láàjọ sí kínní láàjọ lọ ẹ̀gbọ́n mi nìsín ẹ̀já fẹnu kò ẹ̀yin lájínà yìí ẹ̀yin ní bá wa wá oṣù níta ẹ bá ti wá wí nígbà tá a lò lórí nù o àmọ́ tá a bá ti ló lórí olórí ni ọ̀yàn lájínà tí ó máa wá oṣù táwọn alájínà bá wá rúṣù táwọn gbọ́dọ̀ kéde ẹnìkan kan gbọ́dọ̀ kéde wọ́n wá sọ fún olórí ni ó wá kéde bí sultan ṣe kéde yẹn gẹ́lẹ́ kò sí kankan tó rújú mẹ́. báwo wá ni ààwẹ̀ àwọn tí wọ́n yapa ìfẹ́nú wọn yapa àkọ́kọ́ kéèyàn kéde wípé a gbààwẹ̀ lọ́jọ́ báyìí ìwò òmùgọ̀ ní ẹ̀jẹ̀ mọ́ ẹ̀sìn wa kò sẹ́ni tí gbogbo tẹ́ ń wú tẹ́ máa ń rí tẹ́ máa sọ pé ìgbà báyìí ni déètì báyìí yóò pọ̀ gbọ̀n yóò dẹ̀ ń lọ́gbọ̀n ìgbà tá a bẹ̀rẹ̀ àwẹ̀ rí gbogbo déètì ẹ̀ ń wí ìgbà tá a ń bẹ lọ́wọ́ mi báyìí ìwé rẹ̀ wà kódà ó tún ń bẹ lórí gọ́gù bí ẹ̀ bá fẹ́ mọ́ ọjọ́ tá a mú àwẹ̀ 2026 gọ́gù ẹ̀ ẹ̀gẹ́nsìn tó o bá tún tọ̀ ẹ́ padà sẹ́yìn náà ìgbà wo la mú 2006 ìgbà wo la mú àwẹ̀ 2006 ìgbà wo ní déètì àwẹ̀ Ramadan 1 2006 ọwà wàá tó máa gbọ́ Ramadan 1 ìgbà wo ní Ramadan ó jẹ́ 1 ní 2030 sọ̀rọ̀ pé ó kù bí ọdún mẹ́fà báyìí àbí ọdún mẹ́rin báyìí ó kù bí ọdún mẹ́rin àwọn tó gọ́gù ẹ̀ kápọ̀ bá ní ìwé lọ́wọ́ ìwé wà tí wọ́n ti kọ́ ẹ pé ó rí tó 50 years ń bẹ kódà ó rí tó 100 years kìí ṣe ìwé kan àwọn kan ṣe research chain ìwé wa kọ́ ni wọ́n ní àtẹ̀lé ẹ̀yọ́ òmùgọ̀ nǹkan ni wọ́n ìdá ọjọ́ àwẹ̀ wọn kì í dájọ́ àwẹ̀ àwọn òmùgọ̀ ni wọ́n dájọ́ àwẹ̀ àwọn òmùgọ̀ tí wọ́n fẹ́ ṣe bí àwọn mùsùlùmí bí mùsùlùmí ṣe máa ṣe kì í ṣe ìwà mùsùlùmí ìwà alágídí ìwà onínúbí ni ẹni àwọn tí ń bọ̀ bá mú tó bá ń tako olórí tó nọ́mà báwo lòun ó sì rà nọ́mà abnormal leadership ní kẹ́nìkan sọ pé wọ́n máa mú àwẹ̀ lẹ̀ yóò àkéde fún wa that abnormal followership òun náà tó wà ní kẹ́nìkan náà kọ́ máa tẹ̀lé irú òmùgọ̀ bẹ́ẹ̀ irú kéde òmùgọ̀ bẹ́ẹ̀. Egypt rí oṣù rí náà nú yóò ti kéde báwọn aráàlú ẹ̀ ìlú kọ̀ọ̀kan ló ní bí ṣe wá oṣù rẹ̀ ojú ọjọ́ wa yàtọ̀ síra wọn ó ní wákàtí tá a fi yàtọ̀ síra wa ẹni wákàtí yóò lápa lára oṣù wa náà tá a bá fẹ́ rí èyí ò ròjú wọn róṣù Nàìjíríà náà kéde àwọn tó sì léètò rẹ̀ ní wọn kéde it's not possible for like me kọ wá sọ pé principal school kan àbí mudir ilé kéw kan àbí mọ́ọ̀mú mọ́sálásí kan oróṣù olórí kó wọn àtàwọn alékè rẹ̀ jọ máa kì èyí nǹkan Ọlọ́run pa wá láṣẹ Ọlọ́run pa wá láṣẹ láti ojú arábìnrin àti máa ṣe gbogbo ẹni ọba rí oróṣù yọ lọ bá ànábì ìgbànábì kò ń bẹ gbogbo ẹni ọba róṣù yọ lọ bá Bakri gbà wọn kò ń bẹ ẹni wá rí oróṣù yọ lọ bá Sayyidina Umaru bí wọ́n ṣe ń tò bọ̀ nù ẹ lè gbọ́ pé mudir ilé kéw kan àbí principal àbí àmì òrùjọ kan àbí mọ́ọ̀mú mọ́sálásí kan òun ló lóhùn róṣù lọ á kéde fáwọ́dọ̀ nígbà tí nǹkan ń da nǹkan ọ̀rú lásán ni sọ́n pa abẹ́ gbogbo ẹ̀yìn yẹn wá ẹ lọ rè mọ́ ìpè alálàṣẹ o and then tẹ bá ti rí èèyàn tí bá ti ń tapa láṣẹ ẹgbẹ́ ẹ̀rọ apá ti sẹ́gbẹ̀ kan ni Ọlọ́run kò tiẹ̀ kò dojú tì wá gbogbo wa ibìkan náà la lọ ẹgbẹ́ ẹ̀rọ gbogbo wa ibìkan náà la lọ kò dàrú Ọlọ́run ò dàrú mọ́ ẹni tó bá fẹ́ á dàrú kò síbi tí àwọn títí máa tò bẹ́ẹ̀ ni rẹ̀ tí ó dàrú orí ò lè kún ọmọ nìna so tẹ́ bá ti rí irú àwọn tí wọ́n bá ṣe irú wọn àwọn abáwọn ẹ̀rọ àpamọ́ tí Ọlọ́run ò dojú tà wá ọdún tí gbogbo ayé jọ ṣe làwa ṣe ìrun tí gbogbo ayé jọ kí la kí ó tún wá jẹ́ ìtọ́ba ìfẹ́ Ọlọ́run mu ìgbà tí a mú oṣù rèé ọ̀dọ̀ ti ẹnu àti inú ìwé tó bá ń ṣe kíni tó bá ń wò èyí wá ní tọ̀dọ̀ tàwa mùsùlùmí zoomu lérò yàtì tẹ́ bá ti rí gbààwẹ̀ rí ni o kì í ṣe tẹ́ bá ti mọ̀ pé ìjọba ìní Ọ̀yọ́ ńgbà bá tó rí ni o wàfítírò lérò yàtì ẹ sì sínú tẹ́ kọrí ìdí tẹ́ bá tó ti rí oṣù náà wọ̀nyí gúnmọ̀ aleikum tó bá jẹ́ yí pé ẹ̀ẹ̀rí ẹ wà ní 29 ẹ̀ẹ̀rí fakmilu sàbàn tàbí fakọ́dìrò lẹ́hù ẹ̀ṣùṣùwọ̀n rẹ̀ pé nígbà tí ó jẹ́ pé 29 ààrí kò lè kọjá kíni o tààtì ànábì náà ló wí méjèèjì ànábì ló ní ká ṣòṣùwọ̀n ẹ̀ ànábì náà ló sì sọ pé ó wù jámbò mi pé ẹ̀ka sàbàn kò pé 30 bẹ́ẹ̀ náà ni tí a bá ti rí pé Ramadan náà ààrí ní 29 a jẹ́ pé
á ka Ramadan náà pé kí ni o 30 ọjọ́ kejì 30 yẹn iná là á lọ sọdún gbogbo oṣù ní Islam kò ju 29 30 lọ ẹtìgẹ́ ẹ̀nà ṣẹṣẹ́ kò sí calculation kan tó ń wá káàkiri lójú báyẹn lọ ṣẹ́ẹ̀sì wá rí ọ̀rọ̀ ni wọ́n sọ yìí kí ni ìṣe rẹ̀ náà nù ọ̀rọ̀ tánàbí sọnù ntọ́lọ́run pa aláṣẹ rẹ̀ pé kó sọ fún àánú níta àmọ́ ṣe náà nù kí bọ́ọ̀lù àti àmọ́ sí tó láti di 29 báyìí wọ́n á máa wà látọwọ́ mọ́gíríbì tó bọ̀ wọ́n máa wà títí ẹ̀yìn mọ́gíríbì wọ́n dẹ̀ rí tí wọ́n bá ti wá rí àjẹpẹ́ wọn kéde pé àjẹpẹ́ àgbàwẹ̀ lọ́la o nígbà wa lọ wo oṣù lẹ́yìn ìgbà yẹn ọwọ́ àríbàkà ìyún ọ̀kan wá ìlànà ànábì wa ló ṣe kíni látẹ̀lé ìlànà àwọn aṣáájú wa sì nìyẹn wọ́n ti wá dá lẹ̀ tẹ́lẹ̀ pé báyìí ló yẹ kó jẹ́ àwọn ọ̀rọ̀ bíi sì nìyẹn ẹ lọ béèrè ẹgbẹ̀rún ọdún 104 ọdún àti 140 láwà ń bẹ yìí pẹ̀sẹ̀ ẹni tó ṣe nǹkan kan mìíràn nínú lágbàáyé Islam báwa mùsùlùmí ṣe máa ń ṣe nìyẹn ọ̀rọ̀ ànábì là máa tẹ̀lé ẹnìkan kan kódà kò síbi ẹ̀ka tí máa mú un lẹ̀ tẹ́ ẹ bá gbọ́ táwọn kan bá sọ pé a sì wo ó dàbí pé ìgbà báyìí la bẹ̀rẹ̀ àwẹ̀ o àbí ìgbà báyìí la parí àwẹ̀ o wọ́n ti wá wí lẹ̀ wọ́n máa wí lásán ni wọn ò ní kéde tọ́lá láṣẹ mùsùlùmí kankan ò ní kéde rẹ̀ wọ́n kàn máa wí lásán àwa náà lè wí kódà bó lè sọ tọdún tí ń bọ̀ tí wọn náà bá ti gbọ́gbọ́ ẹ̀ ní ìsìn wọn náà lè sọ gbogbo tí wọ́n ń gbé pamọ́ gbà tẹ́ ń pé ìmọ̀ àwọn afẹ́ sọ fún pé bàbá yìí ni ẹ̀ kì í ṣe mọ̀ tó bá jẹ́ mọ̀ ìmọ̀ tí gbogbo wa náà jọ mọ̀ ní wọ́n bẹ lórí Google very popular ẹ ṣe mọ̀ pé tí èèyàn bá ti fẹ́ da nǹkan rú yóò fọ̀nù tó bá ti fẹ́ ṣe nǹkan tí ọ̀dà ọpọlọ tí ọ̀dà ló fi ṣe idea tí ọ̀dà ló fi ṣe behaviours tí ọ̀dà ló fi ṣe àmọ́ ẹ ń bá fẹ́ ìfẹ́ tó fẹ́ ṣe ń tọ́ da ọ fẹ́ àjọṣe ọpọlọ gidi ọpọlọ onímọ̀ rò ọpọlọ ń tọ́ da àwọn tó yẹ pé n tí wọn ò fẹ́ iná ni àjọṣe àbí wọ́n fẹ́ da nǹkan rú wọ́n sáfẹ́ kan máa pariwo àwọn lórí ìbàjẹ́ ẹgẹ́ nìṣẹ́ àná ẹ̀ máa sì rú ẹ̀ àtọ̀rọ̀ lọ́dọ̀ Ọlọ́run ọlọ́mọdé ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́mọdé ọ̀dàrú máa lọ́wọ́ o ẹ̀yin èèyàn wa náà ẹ̀yin náà ẹ máa encourage nǹkan tó bá da ẹ máa encourage tí ọba skinny tí ọba da o so gbogbo ẹni tẹ́ ń béèrè question pé ta ló yẹ kó kéde Sultan ni ó kéde Sultan ni official leader fún mùsùlùmí ilẹ̀ káàárọ̀ òjìrè àti ilẹ̀ haúsá àti ilẹ̀ Ìgbò nípa pé orílẹ̀-èdè pawápọ̀ ni ó kéde kápẹ́ ilẹ̀ Yorùbá ní ìsìn àti the country mi àti yan olórí tàwa náà Sultan tàwa náà àti yan òsì Sultan bí gbogbo ẹni tẹ́ ẹ bá rí níbi tó bá dé lórí mùsùlùmí abẹ́ Sultan ẹyọ kan ló sì kíni lọ wà officially bó ṣe rí nù ẹ bá fẹ́ àdàrin àwa mùsùlùmí rú ọ wà lè máa promote nǹkan mi tẹ́ bá dẹ̀ jẹun làákàyè àti onífẹ̀ẹ́ rere ẹni tàníyàn rẹ̀ sì dáa tó bá ti rẹ́ni tí ń promote tó lè mú kí gbogbo wa wà lójú kan náà kọ́ ẹ kọ́ support ẹ̀ tó bá jẹ́ pé you are a normal Muslim tí èdè pé wọn náà ní nǹkan kan mìíràn àbí àìmọ̀kan ń dọ̀ láàmú àbọ̀ tẹ̀ ń dọ̀ láàmú inú níbí ní ń dọ̀ láàmú àbọ̀ ọfẹ́ ṣèfẹ́ inú ara rẹ̀ tí tó bá lárùn o nítorí ẹ kó promote ni pé báwo ni gbogbo owó ṣiṣẹ́ kíni o wà lójú kan náà òun làwọn ń promote ló yẹ pé tẹ́ bá ń sọ àwọn ọ̀rọ̀ kan nítorí má bà ìjọmọ ìyà jẹ́ má bà ìjọ kan wa jẹ́ má bà ìṣọ̀kan mùsùlùmí jẹ́ má sì bọ̀rọ̀ Ọlọ́run jẹ́ àtọ̀rọ̀ ànábì Ọlọ́run àwọn wà pẹ̀lú wa subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-hamdulillahi rabbil alamin.